Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn TheMatrix lónìí ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n pàdé ní Róòmù, Peter Obi ti padà bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀ sí ààrẹ Tinubu. Ó ní ibùdó ìwà ìbàjẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. El-Rufai ní àjọṣepọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú táwọn ń gbìmọ̀ rẹ̀ máa yẹ àga nídìí ààrẹ Tinubu fún Bọ̀sún Tìjání. Àjọ tó ń ṣàmójútó àwọn ọgbà àtúnṣe lórílẹ̀-èdè yìí ti fi orúkọ àwọn tó sá lọ lọ́gbà àtúnṣe ìpínlẹ̀ Ọ̀ṣun síta. Wọ́n ṣèlérí mílíọ̀nù 5 náírà fún ẹni tó bá ní òkodoro nípa àwọn ẹlẹ́wọ̀n náà. Pẹ̀lú bí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe yí owó ètò káràkátà rẹ̀ sókè, ààrẹ ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ dókítà Akínwùmí Adésínà ti ṣe ìkìlọ̀ pé ó ṣeé ṣe kí ìgbésẹ̀ yìí ṣe àkóbá fún ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀. Àwọn olóṣèlú àtàwọn ọmọ ológun wa lórílẹ̀-èdè yìí ló ń ṣe àmì fún àwọn agbésùmọ̀mí ikọ̀ Boko Haram, Zulum ló sọ bẹ́ẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ ẹ kú oríire sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tún jẹ́ ọmọ ilẹ̀ Britain tí wọ́n jáwé olúborí nínú ètò ìdìbò nílùú London. Àjọ tó ń ṣètò ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga ìyẹn JAMB ti kéde àgbékalẹ̀ ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga ìyẹn UTME míì fún àwọn tí kò láǹfààní láti kópa níbi àtúnṣe ìdánwò ọ̀hún tí wọ́n ṣe kọjá. Abdulrahman Bello tó jẹ́ afurasí tó ń jẹ́jọ́ lọ́wọ́ lórí ikú Afsọ Lawal ní ìpínlẹ̀ Kwara ti padà jẹ́wọ́ o pé òun lòun pa arábìnrin ọ̀hún lóòótọ́ láti fi ṣètùtù ọlà. Gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ ìyẹn Nasir El-Rufai ti fìdí ẹ̀ múlẹ̀ pé ìpàdé alágbára ti wáyé láàrin àwọn àgbà òṣèlú lóníranran láṣálẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday mọ́júmọ́ Wednesday fún àjọṣepọ̀ láti gba ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ààrẹ Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027. Ìròyìn eré ìdárayá. Láti bí ọdún 17 tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham ti ń jìjàdùn láti gba ife ẹ̀yẹ, ó ti fìyà jẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U nípele àṣekágbá láti gba ife ẹ̀yẹ Europa League fún sáà yìí. Bákan náà ló ti yan ọyọ láti kópa nínú ìdíje UEFA Champions League ní sáà tó ń bọ̀. Ìròyìn amúlùúdùn. Àwọn ẹbí òṣèré sinimá àgbéléwò ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ní Mona Lisa Ayọ̀bámi Stephen ti kéde rẹ̀ pé wọn yóò sin òkú rẹ̀ lónìí Ọjọ́bọ̀ Thursday ọjọ́ 22 oṣù karùn-ún. Ìròyìn ìwà ọ̀daràn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa ti kéde àṣeyọrí rẹ̀ láti gbógun ti ìwà ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn míì pẹ̀lú bí wọ́n ṣe gbéná wojú àwọn ajínigbé ní bùbá wọn. Wọ́n pa 5 wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú àwọn tó kù. Ilé-ẹjọ́ májísírèètì tó fìdí kalẹ̀ sí ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ti ní káwọn mẹ́ta kan torúkọ wọn ń jẹ́ Ibrahim Waheed, Quadri Olówó Sílè àti Ganiu Ògúnsànyà lọ máa gba atẹ́gùn lọ́gbà àtúnṣe náà lórí ẹ̀sùn ìdigunjalè. Ọmọkùnrin ọmọ ọdún 18 kan rèé o. Ilé-ẹjọ́ májísírèètì tó wà ní ìlú Àkúrẹ́ ti ní kí wọ́n lọ fi pamọ́ ná lọ́gbà àtúnṣe lórí ẹ̀sùn pé ó fọ́ ilé ìtajà kan tó sì jí àwọn ẹrù tí iye rẹ̀ kò dín ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.